lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ọ̀kan nínú àwọn olórin ẹ̀mí olóògbé Délé Àgbéyọ ní àṣálẹ́ àwọn olórin tó ṣe fún wọn, a fi orúkọ bo olórin kan láṣìírí. Bí ọ̀gbẹ́ni náà ṣe gun orí stage, a rí àwọn nǹkan kan tó sọ pé Délé máa bọ̀, Délé ọkọ Ṣọlá máa bọ̀, Délé ọkọ Ṣọlá máa bọ̀. Later la wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló comment lórí social media pé báwo ni Oluso Genesis ṣe máa láwọn nǹkan yẹn, ó yẹ kẹ́ ẹ kọ́ níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn ni àwọn kan nìyẹn kò ní right àti sọ pé Délé máa bọ̀, Délé máa bọ̀, but àwọn kan tún nìyẹn ṣèbọ̀ ọ̀rẹ́ ni wọ́n. ẹ jọ sà, nǹkan tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn ojú wo lẹ fi wà àti pé kí lẹ fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. Ojú tí mo fi wò ó fọ́ nìkan torí ẹ̀ ni mo sọ pé nǹkan táwọn èèyàn bá rí tó máa ń sọ nípa mi láàbúrò lórí íńtánẹ́ẹ̀tì káwọn èèyàn máa sọ fún mi. Lóòótọ́ tí má fẹ́ hùwà ọmọ Yorùbá, ibi tá a wà yẹn ń jọ yẹn kò yẹ kí n react torí pé à ń mọ́ nìyàn ni wake up ló ń ṣe ń bẹ̀ àpọ́n Délé Àgbéyọ lé. Mo ti fẹ́ máa lọ káwọn èèyàn tó ń dá mi dúró pé kí n má lọ kí n má lọ. So àwọn tó wá ń dá mi dúró yẹn wọ́n ní pé Àtòríṣe fẹ́ kọrin, ẹ̀yin lẹ́dẹ̀ ní dárúkọ, èmi máa dárúkọ. Wọ́n ní evangelist Dr. Lanre Àtòríṣe fẹ́ kọrin. So bọ́n ṣe fẹ́ kọrin wọ́n ní Akin witness orin tó fẹ́ kọ. So bàtà dẹ̀ ń kọrin wọ́n dẹ̀ pè mí pé Délé ọ̀rẹ́ mi súnmọ́ mi, àdẹ̀súnmọ́ra wọ́n dẹ̀ ń kọrin ìjàbọ̀ mi ò báyàn jà. Tí má fẹ́ wo nǹkan tẹ́ni yẹn sọ ń bá yẹn, tí màá nífẹ̀ẹ́ ni mo máa react. But mo react nígbà tí mo rí pé àwọn èèyàn ti react. But ìjọ yẹn later làwọn èèyàn ṣe wá bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò oríṣiríṣi, comment oríṣiríṣi pé nǹkan tí wọ́n ṣe kò bá bóyá àṣà àwọn olórin sìn ni láti máa la orúkọ mọ́yàn lórí. Téèyàn bá tiẹ̀ jẹ́ olórin, òṣìṣẹ́ Olúwa lèmi kàn tiẹ̀ jẹ́ kájọ bí wájọ́ kan náà kò ní jẹ́ lójú gbangba àti láàrin èrò. Ìyẹn ni comment tí mo rí tó pọ̀ gan. Ṣé mo wí pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo ní King Sunny Adé gan ò lówó fún mi rí. Bàbá Ebenezer Obey gan wọn kì í lówó fún mi. King Sunny Adé wọn ò lówó fún mi rí. Uncle Shina Peters wọn ò lówó fún mi rí. Many people. Àwọn náà dẹ̀ mọ̀ èèyàn ti mọ olórin pé ó ń kọrin tipẹ́, ó yàtọ̀ sí pé a jẹ́ ọ̀rẹ́ tipẹ́. Èmi ni máa ń pe gbogbo èèyàn lọ́rẹ́ mi. But let me tell you, love is a must. Relationship is by choice. Nílẹ̀ Yorùbá, ẹni yẹn gan fúnra wọn mọ̀ wípé mi ò lo ó fáwọn rí. Torí pé ìránṣẹ́ Ọlọ́run ni mí. Èmi náà dẹ̀ mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ló ń ṣe. Mi ò tíì sọ pé ó máa ṣe mí lára bákan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bí léèrè tá a tán léèrè. Kí wá ní Àtòríṣe báwo ni wá Àtòríṣe ọ̀rẹ́ mi Lanre Àtòríṣe màá máa tijú pé gbogbo ojú wò mí. Ẹ̀kọ́ wo làwọn òbí mi kọ́ mi. So bóníkálùkù bá ṣe mọ̀ wá ẹ̀ hù ló ṣe máa wò. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ohun tó burú jù ní social media ni pé ká ṣọ́ ohun tá à ń ṣe. Torí ẹni tá a ṣe sí ó lè má kọ̀, ó lè jẹ́ àwọn tó ń wò náà máa padà kọ̀ wípé kìíní kò tó àbí ó tọ́ ẹ̀tọ́. Above all, má gbà mọ́ra nítorí kò síbi tá a ti pé bọ̀dá Jésù àbí ọ̀nkú Jésù. Ẹni tó bá mọ dáadáa tó mọ rere kó ṣe, ẹni tí ò mọ rere kó ṣe. But left for me, ó máa bad tí má gba microphone jọ yẹn pé bọ̀dá èwo ni orúkọ àbí kí wọ́n kémi náà sọ pé Lanre Àtòríṣe Lanre ọ̀rẹ́ mi ni, ìránṣẹ́ Ọlọ́run ni mí, mi ò gbọ́dọ̀ ṣerú ẹ̀. Maturity ló dá nínú gbogbo ohun tá a bá ń ṣe. Torí ìjọ tí ẹni yẹn sọ́njọ́ kìíní àná tó threaten mi, tí n bá take it up á di wàhálà. Nǹkan tí mo dẹ̀ sọ mi ìdárúkọ èèyàn kankan, ẹni yẹn fún ẹ̀ ló tún kọ́kọ́ dárúkọ èèyàn. Ibi tí ó jẹ́ gbogbo iṣẹ́ tá a bá ń ṣe, tá a bá wà, tá a bá ti jẹ́ leader ká máa forí pípé ọgbọ́n ká dẹ̀ kàwé ká mọ nǹkan tó ń pè ní court of public opinion. Ẹni yẹn fún ẹ̀ ló fẹ́ dárúkọ ẹni yẹn wípé nǹkan bá mi sọ ẹni tí mò ń bá sọ̀rọ̀ mọ ẹni tó kàn threaten mi, ẹni yẹn kàn threaten mi pé tí bá mọ ẹ máa bá ẹ láyé ká mo kàn rẹ́rìn báyìí pé ẹ̀rín lélẹ̀ ìdí tí mi ṣe fèsì nìyẹn. Problem tí mo máa ń ní ni pé àwọn tí n bá nífẹ̀ẹ́ àwọn náà máa ń sábà gún mi lọ́gbẹ́. Tó bá ti wá gún mi lọ́gbẹ́ yẹn màá kàn fi ilẹ̀ fọlọ́ ni mo ṣe máa ń fi ìjálẹ̀ fún Ọlọ́run jà. Torí tí bá sọ̀rọ̀ padà gbà yẹn nǹkan á bàjẹ́, ẹni yẹn gan dẹ̀ lè má rí kọ́ bá dé mi ò ní lọ́wọ́ nu kí nǹkan èèyàn bàjẹ́. Ṣùgbọ́n Yorùbá ló máa ń sọ pé tó bá dójú ṣùṣù fùrọ̀ àlà. Ẹni tó ké gbàjarè mọ tó mú kó ké gbàjarè mọ tó ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ dẹ̀ sáré bọ́tà
ẹ bẹ̀rẹ̀ sí ní pè mí délé. So àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní validate ẹ̀ pé wọ́n ṣe pè mí délé ńjọ́ yẹn náà tó ń lárúkọ mọ́ mi lórí tó ń command ẹni àwọn pé téèyàn bá ṣe lágbára ju gbogbo Nàìjíríà lọ tó dẹ̀ ti náwó ju gbogbo èèyàn lọ kò sẹ́ni tí ò ní lè pè lórúkọ. Ó ní mo ṣe aṣọ pé irú tíjọ́ yẹn náà ló tún ṣẹlẹ̀ yìí, èmi tí mi dẹ̀ níyàn tí mi ò lówó tí mi ò lókìkí tí mi ò lógo kí n rọra dákẹ́ kí n fi gbogbo ẹlẹ́ fọlọ́run. But àwọn èèyàn all over the world ìgbà tó bẹ̀rẹ̀ sí ní comment mo mọ̀ pé wá àti kọ́pù máa rí bẹ́ẹ̀ nìyẹn. Wọ́n na Jésù wọ́n tutọ́ sí lára ó keep moving, but it is not by noise. Achievement and success